Olúwayẹmísí òkú ọdún o. Ayamáyọ̀ wá dákun gbéra lè òdìdè. Ọmọ ajisefini ò ní fọdún èyí sópin o. Afẹ́fẹ́ lẹ́lẹ́ máa gbóhùn mi ròkun o. Ẹ̀fúùfù lẹ́lẹ́ máa gbóhùn mi rọ̀ọ̀sà. Ó dìlé ọmọ lọ́jọ́ bí ó ní. Olúyẹmísí ajisefini aya Jami Alimebi wọn náà ní kí n ọmọ wọn nírẹsì nípínlẹ̀ Ọ̀ṣun ìwà òní fọdún èyí sópin. Ọdọọdún lóró gbogbo ọdọọdún lẹwà wà ní ọdọọdún lọmọ rẹ òbí ìran adúmọ̀ràdá rẹwà lóbìnrin ọmọ kan bíi 1 million lórí ìrìàyà. Ó sọdún owó táwa kálítù ó sọdún ọlá ìwà sọdún yìí láwùjọ pẹpẹpẹ lòun ṣe lé arọ àtẹpẹ báyìí lẹ́sẹ̀ mi tẹ̀ẹ̀nà ìwà òní fọdún èyí sópin. Ọmọ wọn nírẹsì òbí mọ́ gbọ́ ọmọ arógbòjò dájẹ́ egúngún náà pọ́ kiri àwọn bàbá rẹ̀ òbí mẹ́kùn filọ̀kan òbí mẹ́kùn níbà èèyàn mélòó ló mẹ́kùn tó tẹ́kùn ṣe ọba mẹ́ta ló mẹ́kùn tó tẹ́kùn ṣe ọ̀ràngún mẹ́kùn ó tẹ́kùn ṣe èjìgbò mẹ́kùn ó tẹ́kùn ṣe ìrẹsì òbí ó mẹ́kùn wálé nínú ilé àwọn bàbá rẹ̀ á ṣe ìṣàmọ́dún tọ́ba wá níta ló ń kọ́ ewì sétí gbọ̀ rẹ̀ òṣùpá kéwì lèmi jẹ́ èmi la fíjà kéwì tí wọ́n ń wí àfíjà kéwì tó gbòde o.